Àwọn tó kópa nínú eré àbàwọ́n ni Aishat Lawal, Apá, Àbẹ̀ní Agbọ́n, Rotimi Salami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré àbàwọ́n dá lórí ìyá Ọ̀ṣun Ajítóní tí ìyá kan ń gbé ọmọ wá sọ́dọ̀ rẹ̀. Ìyá Ọ̀ṣun náà tiraka láti jí ọmọ náà sáyé ṣùgbọ́n kò ṣeé ṣe. Ló wá ní kí wọ́n lọ bá òun gbé Omífúnkẹ́ ọmọ òun wá. Omífúnkẹ́ wà lọ́dọ̀ Àkànjí tí wọ́n sọ̀rọ̀ ìfẹ́ fúnra wọn. Bí oníṣẹ́ ìyá rẹ̀ ṣe dé ni ó tẹ̀lé lọ sọ́dọ̀ ìyá rẹ̀. Òun àti ìyá rẹ̀ sá ipá wọn láti jí ọmọ náà sáyé. Èyí tí wọ́n rí ṣe, ìyá Ọ̀ṣun kìlọ̀ fún ìyá Àyìnkẹ́ láti máa ṣọ́ ẹnu rẹ̀ o, nítorí pé àìṣọ́ ẹnu rẹ̀ ló ṣe fẹ́ gbọmọ ọmọ lọ́wọ́. Omífúnkẹ́ ọmọ ìyá Ọ̀ṣun ní ọkùnrin kan tó ń jẹ́ Àkànjí tó nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n Ọmọkẹ́ nífẹ̀ẹ́ Àkànjí, èyí tó mú kó fi àléébù ara Omífúnkẹ́ máa fi bu, torí pé ó ní àpá lójú. Ó bẹ̀rẹ̀ sí ní fi àpá náà fi bu, máa fi ṣe yẹ̀yẹ́. Inú ìbànújẹ́ ni Omífúnkẹ́ wà, tó sì ń sọ̀rọ̀ náà fún ìyá rẹ̀, tí ìyá rẹ̀ sì sọ fún un pé bó pẹ́ bóyá Elédùmarè yóò bá a mú àléébù náà kúrò. Omífúnkẹ́ sọ fún Àkànjí wípé káwọn fòpin sọ̀rọ̀ ìfẹ́ àwọn nítorí Ọmọkẹ́ máa ń bú òun, kò jẹ́ kóun fẹ̀dọ̀ lórí òun. Àkànjí fàkékọ́ wípé Omífúnkẹ́ lòun nífẹ̀ẹ́, èyí tó sì mú kí Àkànjí lọ kìlọ̀ fún Ọmọkẹ́ pé kó sọwọ́ agbéjẹ́mọ́wọ́ o, kó fòun sílẹ̀ pẹ̀lú Omífúnkẹ́. Ọmọkẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ gbéṣẹ́ fún ọkùnrin kan wípé kó ṣe bí aláàárẹ̀ kí wọ́n lè gbé lọ sọ́dọ̀ ìyá Omífúnkẹ́ fún ìtọ́jú, kó lè fi bẹ̀yẹn gbà máa fìfẹ́ tàn lò pẹ̀lú Omífúnkẹ́, kó lè fi Àkànjí lọ́rùn sílẹ̀ fún òun. Lọ́jọ́ kan Omífúnkẹ́ kọjá lọ, ló bá rí Tọ́lání ọ̀rẹ́ Ọmọkẹ́ níbi tó ti ń ké, tó ti ń gbára dálẹ̀ nítorí àfẹ́sọ́nà rẹ̀ tí àṣìta ìbọn ń bà. Ó wá bẹ Omífúnkẹ́ pé kó bá òun wò ó sàn. Omífúnkẹ́ ò bó ṣe máa ń bò òun nítorí àpá ojú rẹ̀, ó wo àfẹ́sọ́nà rẹ̀ sùn. Tọ́lání wá rò pé kí lòun lè fi dúpẹ́ fún Omífúnkẹ́ ju kóun tú àṣírí lọ fún un. Wọ́n sọ fún Omífúnkẹ́ wípé Àkànjí ò nífẹ̀ẹ́ rẹ̀ o, èyí tí Omífúnkẹ́ ò gbàgbọ́. Lọ́jọ́ kan Tọ́lání mú Omífúnkẹ́ lọ síbi tí Ọmọkẹ́ àti Àkànjí wà. Níbẹ̀ ló ti gbọ́ bí Àkànjí ti ń sọ fún Ọmọkẹ́ wípé òun kò nífẹ̀ẹ́ Omífúnkẹ́ o. Gbogbo nǹkan táwọn èèyàn máa ń gbé wá fún ìyá Omífúnkẹ́ láti wá dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n bá rí ìtọ́jú gbà, ló yẹ kóun máa tẹ̀pá ti Omífúnkẹ́ pé òun ò nífẹ̀ẹ́ rẹ̀. Níbi tí wọ́n ti ń sọ ni Omífúnkẹ́ àti Tọ́lání ti dé ọ̀dọ̀ wọn, èyí tó fi hàn pé gbogbo ohun tí wọ́n ti ń sọ látàárọ̀ ni ó gbọ́. Èyí sì mú inú bí Ọmọkẹ́ àti Àkànjí pé Tọ́lání dalẹ̀ òun. Ó lọ sọ gbogbo àṣírí àwọn fún Omífúnkẹ́, èyí tó mú kí wọ́n bá Tọ́lání jà gidi gan. Omífúnkẹ́ sọ pé òun ò ní máa ṣoore mọ́, èyí tí ìyá rẹ̀ bá rí torí rẹ̀. Ọjọ́ kan ó ń bọ̀ lálẹ́, ó rí lérè tí ejò sán jẹ, ó sì bá powó ejò náà ló bá gbé wálé, èyí tí ìyá rẹ̀ kò fọwọ́ sí. Lọ́jọ́ kejì ìyá náà ní kó kúrò nílé òun kó má lọ di ogun àkóbá. Ó wá ya Omífúnkẹ́ lẹ́nu bí lérè ṣe mi ewé tó mi gbò. Lérè wá ṣàlàyé fún un pé ọmọ babaláwo lòun, ṣùgbọ́n nígbà tí àìsàn fòníkú-fọ̀ládìde ń ṣe òun lọ tọ̀ aláwo kan lọ. Aláwo náà sọ fún òun pé kóun kúrò nílùú, kóun jìnnà sílùú náà, kóun lọ sílùú ibòmíràn. Níbẹ̀ ni orí ó ti gbé aláwo èkó òun tí yóò bá òun wo àìsàn náà. Ìyá Ọ̀ṣun àti Omífúnkẹ́ wá wádìí ohun tó ń fa àìsàn lérè tó fi ń fòníkú tó fi ń fọ̀ládìde. Wọ́n lọ wádìí ohun tó ń fa àìsàn náà. Bí wọ́n ti ń ṣe ìwádìí náà ti rí pé òun ìyá Ọ̀ṣun gan-an lòun wà nídìí àìsàn tó ń ṣe lérè tí kò fi rí ìwòsàn látọjọ́ yìí wá. Ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́dún díẹ̀ sẹ́yìn, nígbà tí ìyá Ọ̀ṣun wá ìtọ́jú fún ọmọ rẹ̀ tí àpá wà lójú rẹ̀, ó gbéra lọ sí ìlú òdìkejì. Níbẹ̀ ni babaláwo náà sọ pé tó bá gbà láti fẹ́ òun lòun máa ṣe ìwòsàn fún ọmọ rẹ̀, èyí tí ìyá Ọ̀ṣun padà gbà sílẹ̀ ni. Tí ìyá Ọ̀ṣun bá ti rán babaláwo náà létí wípé nípa ìwòsàn ọmọ rẹ̀, níṣe ni ó máa fò ní dóní tó máa fò ní dọ́là títí tóṣù mẹ́fà tó dá tó fi lé lọ́dún méjì. Gbogbo àkókò yìí ni ìyá Ọ̀ṣun máa ń kọ níṣẹ́ tó máa kọ ní ewé àti egbò àti àwọn ìwòsàn lóríṣiríṣi, èyí tó mú kó máa rówó àti ẹ̀bùn gbà lọ́wọ́ àwọn oníbàárà rẹ̀. Lọ́jọ́ kan babaláwo kan wá kí nílé, wọ́n sọ pé gbogbo àwọn èèyàn ló ń sọ̀rọ̀ rẹ̀ nílùú wípé ó mọṣẹ́, ó mọ ewé àti egbò. Babaláwo náà wá jẹ́wọ́ fún ọ̀rẹ́ wípé òun mọ̀ọ́mọ̀ de ìyá Ọ̀ṣun mọ́lẹ̀ ni kó má lè lọ. Òun ṣe ń fò ní dọ́là fún un nítorí àwọn àṣírí òògùn tóun rí gbà lọ́wọ́ ẹ̀. Ó ní gbogbo ìwòsàn tóun ń ṣe, ọlá ìyá Ọ̀ṣun ló fún òun ní àwọn ìdí òògùn náà, tí òun fi ń kàn, òun fi ń rówó gbà. Ó
wá ní tó bá fi lè lọ, tó máa fi lè wọ ọmọ ẹ̀ tó bá fi lè lọ, òun ò ní máa òun ò ní máa tàbí òun ò ní máa ṣe bẹbẹ mọ́ inú iṣẹ́ tóun ń ṣe. Èyí ló mú kóun dè mọ́lẹ̀ wípé ó tó ogún ọdún tóun ó fi dè mọ́lẹ̀ kó tó lè lọ. Gbogbo eléyìí ni ìyá Ọ̀ṣun gbọ́ tó sì fẹ́ yọ kúrò nílé rẹ̀ lálẹ́. Ṣùgbọ́n babaláwo náà kà, ó ní kó padà sílé. Ìyá Ọ̀ṣun fàkíkọrí, ó sọ fún gbogbo ohun tó sọ fún ọ̀rẹ́ rẹ̀ lòun gbọ́ pátá. Wípé òun finú kan bá a lò, ṣùgbọ́n ó fìfẹ́ ẹ̀tàn bá òun lò. Ó sì ṣépè fún babaláwo náà nígbà tó ń lọ pé òun àtọmọ ẹ̀ wọn kò ní lálàáfíà. Ọmọ náà ló wá di Lérè tí ó wá sọ́dọ̀ ìyá Ọ̀ṣun báyìí o. Lérè sọ pé tí Omífúnkẹ́ bá tẹ̀lé òun lọ sí ìlú òun, apá ojú rẹ̀ yóò yọ kúrò. Ìyá Ọ̀ṣun fàkíkọrí pé òun kò fẹ́ kí ohun tí bàbá Lérè ṣe fún òun kí ọmọ rẹ̀ tún ṣe fún ọmọ òun. Ṣùgbọ́n Omífúnkẹ́ fàkíkọrí, ó sì tẹ̀lé Lérè lọ sí ìlú rẹ̀. Ó padà rí ìwòsàn ìgbà tí àpá ojú rẹ̀ náà sì yọ kúrò. Eré náà eré tó dùn ni, eré tó kọ́ni lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ni. Eré náà kọ́ wa pé ká máa ṣoore. Oore tí Omífúnkẹ́ ṣe ló jẹ́ kó pàdé Lérè tó bá yọ àpá ojú rẹ̀ kúrò. Oore tó ṣe náà ló jẹ́ kí Tọ́lání tú àṣírí fún wípé Àkànjí ò nífẹ̀ẹ́ rẹ̀. Gbogbo ohun tá bá ṣe, òun ló ní ẹ̀san. Ìwà ìkà tí bàbá Lérè ṣe, òun ní ọmọ rẹ̀ Lérè ń jẹ tó fi ń fò ní ikú, tó fi ń fò ọ̀la dìde lórí ìdùbúlẹ̀ àìsàn. Ẹ̀yin èèyàn, ṣé ti wo eré àbàwọ́n? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò yìí, kẹ́ share fídíò yìí, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, àmọ́ lóore. Àwọn tó kópa nínú eré àbàwọ́n ni Aishat Lawal, Apá, Àbẹ̀ní Agbọ́n, Rótìmí Sàlámì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré àbàwọ́n dá lórí ìyá Ọ̀ṣun Ajítóní tí ìyá kan ń gbé ọmọ wá sọ́dọ̀ rẹ̀. Ìyá Ọ̀ṣun náà tiraka láti jí ọmọ náà sáyé, ṣùgbọ́n kò ṣeé ṣe. Ló wá ní kí wọ́n lọ bá òun gbé Omífúnkẹ́ ọmọ òun wá. Omífúnkẹ́ wà lọ́dọ̀ Àkànjí tí wọ́n sọ ọ̀rọ̀ ìfẹ́ fúnra wọn. Bí oníṣẹ́ ìyá rẹ̀ ṣe dé ni ó tẹ̀lé lọ sọ́dọ̀ ìyá rẹ̀. Òun àti ìyá rẹ̀ sá ipá wọn láti jí ọmọ náà sáyé. Èyí tí wọ́n rí ṣe, ìyá Ọ̀ṣun kìlọ̀ fún ìyá Àyìnkẹ́ láti máa ṣọ́ ẹnu rẹ̀ o, nítorí pé àìṣọ́ ẹnu rẹ̀ ló ṣe fẹ́ gbọmọ ọmọ lọ́wọ́. Omífúnkẹ́ ọmọ ìyá Ọ̀ṣun ní ọkùnrin kan tó ń jẹ́ Àkànjí tó nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n Ọmọkẹ́ nífẹ̀ẹ́ Àkànjí, èyí tó mú kó fi àléébù ara Omífúnkẹ́ máa fi bu, torí pé ó ní àpá lójú. Ó bẹ̀rẹ̀ sí ní fi àpá náà fi bu, máa fi ṣe yẹ̀yẹ́. Inú ìbànújẹ́ ni Omífúnkẹ́ wà, tó sì ń sọ̀rọ̀ náà fún ìyá rẹ̀, tí ìyá rẹ̀ sì sọ fún un pé bó pẹ́ bóyá Elédùmarè yóò bá a mú àléébù náà kúrò. Omífúnkẹ́ sọ fún Àkànjí wípé káwọn fòpin sọ̀rọ̀ ìfẹ́ àwọn nítorí Ọmọkẹ́ máa ń bú òun, kò jẹ́ kóun fẹ̀dọ̀ lórí òun. Àkànjí fàkíkọrí pé Omífúnkẹ́ lòun nífẹ̀ẹ́, èyí tó sì mú kí Àkànjí lọ kìlọ̀ fún Ọmọkẹ́ pé kó sọwọ́ agbéjẹ́mọ́wọ́ o, kó fòun sílẹ̀ pẹ̀lú Omífúnkẹ́. Ọmọkẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ gbéṣẹ́ fún ọkùnrin kan wípé kó ṣe bí aláàárẹ̀ kí wọ́n lè gbé lọ sọ́dọ̀ ìyá Omífúnkẹ́ fún ìtọ́jú, kó lè fi bẹ̀yẹn gbà máa fìfẹ́ ẹ̀tàn lò pẹ̀lú Omífúnkẹ́, kó lè fi Àkànjí lọ́rùn sílẹ̀ fún òun. Lọ́jọ́ kan Omífúnkẹ́ kọjá lọ, ló bá rí Tọ́lání ọ̀rẹ́ Ọmọkẹ́ níbi tó ti ń ké, tó ti ń gbára dálẹ̀ nítorí àfẹ́sọ́nà rẹ̀ tí àṣìta ìbọn ń bà. Ó wá bẹ̀ Omífúnkẹ́ pé kó bá òun wò ó sàn. Omífúnkẹ́ ò wò bó ṣe máa ń bò òun nítorí àpá ojú rẹ̀, ó wo àfẹ́sọ́nà rẹ̀ sùn. Tọ́lání wá rò pé kí lòun lè fi dúpẹ́ fún Omífúnkẹ́ ju kóun tú àṣírí lọ fún un. Wọ́n sọ fún Omífúnkẹ́ wípé Àkànjí ò nífẹ̀ẹ́ rẹ̀ o, èyí tí Omífúnkẹ́ ò gbàgbọ́. Lọ́jọ́ kan Tọ́lání mú Omífúnkẹ́ lọ síbi tí Ọmọkẹ́ àti Àkànjí wà. Níbẹ̀ ló ti gbọ́ bí Àkànjí ti ń sọ fún Ọmọkẹ́ wípé òun kò nífẹ̀ẹ́ Omífúnkẹ́ o. Gbogbo nǹkan táwọn èèyàn máa ń gbé wá fún ìyá Omífúnkẹ́ láti wá dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n bá rí ìtọ́jú gbà, ló yẹ kóun máa tẹ̀pá ti Omífúnkẹ́ pé òun ò nífẹ̀ẹ́ rẹ̀. Níbi tí wọ́n ti ń sọ ni Omífúnkẹ́ àti Tọ́lání ti dé ọ̀dọ̀ wọn. Èyí tó fi hàn pé gbogbo ohun tí wọ́n ti ń sọ látàárọ̀ ni ó gbọ́. Èyí sì mú inú bí Ọmọkẹ́ àti Àkànjí pé Tọ́lání dalẹ̀ òun. Ó lọ sọ gbogbo àṣírí àwọn fún Omífúnkẹ́, èyí tó mú kí wọ́n bá Tọ́lání jà gidi gan. Omífúnkẹ́ sọ pé òun ò ní máa ṣoore mọ́, èyí tí ìyá rẹ̀ bá rí torí rẹ̀. Ọjọ́ kan ó ń bọ̀ lálẹ́, ó rí Lérè tí ejò sán jẹ, ó sì bá powó ejò náà ló bá gbé e wálé. Èyí tí ìyá rẹ̀ kò fọwọ́ sí. Lọ́jọ́ kejì ìyá náà ní kó kúrò nílé òun, kó má lọ di ogun àkóbá.
ó wá ya Omífúnkẹ́ lẹ́nu bí Lérè ṣe mi ewé tó mi egbò. Lérè wá ṣàlàyé fún un pé ọmọ babaláwo lòun, ṣùgbọ́n nígbà tí àìsàn fòníkú-fọ̀la-dìde ń ṣe òun lọ tọ̀ aláwo kan lọ. Aláwo náà sọ fún òun pé kóun kúrò nílùú, kóun jìnnà sílùú náà, kóun lọ sílùú ibòmíràn. Níbẹ̀ ni orí ó ti gbé aláwo èkó òun tí yóò bá òun wo àìsàn náà. Ìyá Ọ̀ṣun àti Omífúnkẹ́ wá wádìí ohun tó ń fa àìsàn Lérè tó fi ń fòníkú tó fi ń fọ̀la dìde. Wọ́n lọ wádìí ohun tó ń fa àìsàn náà. Bí wọ́n ti ń ṣe ìwádìí náà ti rí pé òun Ìyá Ọ̀ṣun gan-an lòun wà nídìí àìsàn tó ń ṣe Lérè tí kò fi rí ìwòsàn látọjọ́ yìí wá. Ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́dún díẹ̀ sẹ́yìn, nígbà tí Ìyá Ọ̀ṣun wá ìtọ́jú fún ọmọ rẹ̀ tí àpá wà lójú rẹ̀, ó gbéra lọ sí ìlú òdìkejì. Níbẹ̀ ni babaláwo náà sọ pé tó bá gbà láti fẹ́ òun lòun máa ṣe ìwòsàn fún ọmọ rẹ̀, èyí tí Ìyá Ọ̀ṣun padà gbà sílẹ̀ ni. Tí Ìyá Ọ̀ṣun bá ti ń rán babaláwo náà létí wípé nípa ìwòsàn ọmọ rẹ̀, níṣe ni ó máa fò ní dóní tó máa fò ní dọ́là títí tóṣù mẹ́fà tó dá tó fi lé lọ́dún méjì. Gbogbo àkókò yìí ni Ìyá Ọ̀ṣun máa ń kọ níṣẹ́ tó máa kọ ní ewé àti egbò àti àwọn ìwòsàn lóríṣiríṣi, èyí tó mú kó máa rówó àti ẹ̀bùn gbà lọ́wọ́ àwọn oníbàárà rẹ̀. Lọ́jọ́ kan, babaláwo kan wá kí nílé, wọ́n sọ pé gbogbo àwọn èèyàn ló ń sọ̀rọ̀ rẹ̀ nílùú wípé ó mọṣẹ́, ó mọ ewé àti egbò. Babaláwo náà wá jẹ́wọ́ fún ọ̀rẹ́ wípé òun mọ̀ọ́mọ̀ de Ìyá Ọ̀ṣun mọ́lẹ̀ ni kó má lè lọ. Òun ṣe ń fò ní dọ́là fún un nítorí àwọn àṣírí oògùn tóun rí gbà lọ́wọ́ ẹ̀. Ó ní gbogbo ìwòsàn tóun ń ṣe, ọlá Ìyá Ọ̀ṣun ló fún òun ní àwọn ìdí oògùn náà tí òun fi ń kàn, òun fi ń rówó gbà. Ó wá ní tó bá fi lè lọ, tó máa fi lè wọ ọmọ sí, tó bá fi lè lọ, òun ò ní máa ṣe bẹbẹ mọ́ nínú iṣẹ́ tóun ń ṣe. Èyí ló mú kóun dè mọ́lẹ̀ wípé ó tó ogójì ọdún tóun ó fi dè mọ́lẹ̀ kó tó lè lọ. Gbogbo eléyìí ni Ìyá Ọ̀ṣun gbọ́ tó sì fẹ́ yọ kúrò nílé rẹ̀ lálẹ́. Ṣùgbọ́n babaláwo náà kà, ó ní kó padà sílé. Ìyá Ọ̀ṣun fàkíkọrí, ó sọ fún gbogbo ohun tó sọ fún ọ̀rẹ́ rẹ̀ lòun gbọ́ pátá wípé òun finú kan bá a lò, ṣùgbọ́n ó fìfẹ́ ẹ̀tàn bá òun lò. Ó sì ṣépè fún babaláwo náà nígbà tó ń lọ pé òun àtọmọ ẹ̀ wọn kò ní lálàáfíà. Ọmọ náà ló wá di Lérè tí ó wá sọ́dọ̀ Ìyá Ọ̀ṣun báyìí o. Lérè sọ pé tí Omífúnkẹ́ bá tẹ̀lé òun lọ sí ìlú òun, apá ojú rẹ̀ yóò yọ kúrò. Ìyá Ọ̀ṣun fàkíkọrí pé òun kò fẹ́ kí ohun tí bàbá Lérè ṣe fún òun kí ọmọ rẹ̀ tún ṣe fún ọmọ òun. Ṣùgbọ́n Omífúnkẹ́ fàkíkọrí, ó sì tẹ̀lé Lérè lọ sí ìlú rẹ̀. Ó padà rí ìwòsàn ìgbà tí àpá ojú rẹ̀ náà sì yọ kúrò. Ewé náà ewé tó dùn ni, ewé tó kọ́ni lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ni. Ewé náà kọ́ wa pé ká máa ṣoore. Oore tí Omífúnkẹ́ ṣe ló jẹ́ kó pàdé Lérè tó bá yọ àpá ojú rẹ̀ kúrò. Oore tó ṣe náà ló jẹ́ kí Tọ́lání tú àṣírí fún wípé Àkànjí ò nífẹ̀ẹ́ rẹ̀. Gbogbo ohun tá bá ṣe, òun ló ní ẹ̀san. Ìwà ìkà tí bàbá Lérè ṣe, òun ni ọmọ rẹ̀ Lérè ń jẹ tó fi ń fòníkú tó fi ń fọ̀la dìde lórí ìdùbúlẹ̀ àìsàn. Ẹ̀yin èèyàn, ṣé ti wo eré àbàwọ́n? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò yìí, kẹ́ share fídíò yìí, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, àmọ́ lóore.